mo fẹ́. òfin Ọlọ́run àti pé ibi gbogbo ni Ọlọ́run wà. Ibi gbogbo ni Ọlọ́run wà. Jẹ́ bá pé Ọlọ́run lè fẹ́ bá sọ̀rọ̀ lẹ́kàn fẹ́ sọ nǹkan tẹ́ ẹ fẹ́. Ẹ bá a sọ náà, ó ti gbọ́ náà. Ibi tí mo wà yìí Ọlọ́run wà, ó wà níbi tí mo wà, ó wà níbi tẹ́ ẹ wà. Ṣé ẹ understand? But Allah ọkàn fine ẹ̀ sí ilé, ó nílé, ó lójúbọ, Kaaba lójúbọ ẹ̀. Ẹ ṣe sùúrù kan ẹ understand. The same way táwa náà bá fẹ́ bọ Ògún, tí bá fẹ́ bọ Ògún sí, mo ní láti locate shrine Ògún náà. Tẹ́ bá fẹ́ kírun fún Allah, tẹ́ fẹ́ bọ Allah, ẹ máa ní láti lọ sí mosque. Mosque ni ibi tẹ́ máa face, ẹ máa ní láti face altar, ẹ face Kaaba yẹn. Mosque ó dàbí little shrine Allah tẹ́ ti fẹ́ lọ bọ ni. Ẹ máa wá ní láti kọ orí sí main shrine ẹ̀. Kíní yìí mi mọ bí ó ṣe, a ò kí ń sọ̀rọ̀ Islam, but at times nígbà míì I realize wípé àwọn tó ń wá béèrè question yìí Fúlàní ni wọ́n. So ẹlòmíì dẹ̀sùn ni ó lè má jẹ́ Fúlàní kó jẹ́ Yorùbá ni, but a kàn máa wò pé òkè ẹ̀ka kan ti educate ẹ̀ díẹ̀. Ṣé understand? Mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan tó yẹ pé wà ń bí. Bọ́lọ́run Lódùmarè bí ó ṣe dá ayé àti èèyàn ó yàtọ̀ sí bá Allah ṣe dá èèyàn àtayé. Ẹ ṣe máa wá sọ pé Allah náà ni Ọlọ́run. Ọbàtálá ló mọ èèyàn, Ọlọ́run Lódùmarè fi ẹ̀mí sí. Nílẹ̀ lọ́dọ̀ ẹ̀yin ọmọ Lárúbáwá, Allah ló mọ Adam àti Eve pẹ̀lú ọwọ́ ẹ̀. This thing is common sense. Are they the same like that? Ṣé kan náà ni wọ́n? Tẹ́ ẹ bá sọ ẹ jẹ́ kí n délé ẹjọ́. Tẹ́ ẹ bá sọ pé nǹkan tó ń ṣe ń lé yín àṣà àti ìṣe yín ẹ ò ṣe mọ́. Ọlọ́run Lódùmarè ò ní kán lọ pa yín, Ifá kankan ò ní kán pa ẹni èèyàn kankan. But you as an Arab person, tó o bá sọ pé o ò ṣe Islam mọ́ nínú abẹ́ òfin Sharia, wọ́n gbọ́dọ̀ pa ẹni. Kíní yóò kí ń ṣe nǹkan náà. Allah ẹ jẹ́ kí n máa délé ẹjọ́, ẹni tó ń tan máìkì yìí ẹjọ́, please máa ń sọ̀rọ̀ ẹ kàn ẹ mute máìkì yín. Allah èdè Lárúbáwá nìkan ni wọ́n lè fi bọ́, báwa náà ṣe jẹ́ pé èdè Yorùbá nìkan la lè fi bọ Ògún. Ọlọ́run Lódùmarè gbogbo èdè ló gbọ́. Àwọn tó wà ní Chinese ó ní nǹkan tí wọ́n communicate ní èdè Chinese tó dẹ̀ ń gbé ọ̀rọ̀ wọn lọ sọ́dọ̀ Ọlọ́run Lódùmarè. Ó gbọ́ everything. Ṣé understand? But ẹ bá fẹ́ bọ nǹkan tí wọ́n ń bọ ní Chinese, ẹ máa ní láti lo èdè Chinese because it is meant for the Chinese people. Ògún Ṣàngó is meant for we the Yoruba people. Èdè wa la máa fi bọ́. Allah is meant for the Arab people. Èdè Lárúbáwá ló máa fi bọ́. Kíní yóò kò tẹ́ bá ẹ ṣáà jẹ́ kí n délé ẹjọ́. Tẹ́ ẹ bá wo Allah, ìkórìíra ni Allah, ìkórìíra ni, ìfẹ́ ni Ọlọ́run Lódùmarè. Allah ó lọ́ta, ó ní kèfèrí. Ǹjẹ́ ti gbọ́ rí nílẹ̀ Yorùbá pé Ọlọ́run lọ́ta, Ọlọ́run ní kèfèrí. Ẹ jẹ́ kí n délé ṣùgbọ́n náà tù rí eléyìí. Ẹ máa dá ẹ ṣe máa sọ̀rọ̀. Ní ọ̀dọ̀ ẹ̀yin as an Arab person, Christian kèfèrí ni wọ́n máa wọ inú náà Jahannama lọ́dọ̀ Allah. Àwa ọmọ Yorùbá tí a ò ṣe Islam, kèfèrí ni wá, a máa wọ inú náà Jahannama according to you. But Ọlọ́run Lódùmarè kò ní kèfèrí. Ó nífẹ̀ẹ́ gbogbo wa tójú ò bá ń rọ̀ nsìn kẹ́ ẹ lè mọ̀ pé Allah ò kì í ṣe Ọlọ́run Lódùmarè. Torí normally tó wá pé Allah ni Ọlọ́run Lódùmarè tójú ò bá ń rọ̀, èmi tí mi ò kí ń ṣe Muslim àtẹ̀yin tó jẹ́ Muslim, òjò jẹ́ máa rọ̀ sí orí àwa méjèèjì. Kí ló dé tí òjò yẹn ò ṣe rọ̀ sí orí Muslim nìkan kó máa rọ̀ sí ọ̀dọ̀ ẹni tí ò kì í ṣe Muslim? Torí pé Allah tán gbé wá fún yín, wọ́n kàn gbé òfegè. Ẹ mọ̀ kéèyàn kàn lọ gbé bèbí, kàn sọ pé ẹ ṣáà máa bá kíní sọ̀rọ̀, ẹ máa pè é. Kàn máa waste àkókò yín because àwọn tó ń ṣe Islam, tẹ́ bá ń gbọ́ ìfàkókò ẹni ṣòfò Islam ni. Wọ́n kàn ní kẹ́ ṣáà máa pè Allah yẹn ṣá. Àmọ́ Ọlọ́run Lódùmarè ó nífẹ̀ẹ́ gbogbo wa equally. Tójú bá rọ̀ á rọ̀ sọ́dọ̀ everybody. So kò jọra wọn, kò kí ń ṣe nǹkan náà. Ẹ má máa fi wéra wọn. Ló fi jẹ́ pé tẹ́ bá ka Quran, tọ́lọ́run Lódùmarè ni ó ń sọ̀rọ̀ nù Quran, kò ní bá wa sọ Arabic. Báwo mo ṣe máa jẹ́ ọmọ Yorùbá tí mo fún àwọn ọmọ mi ní èdè Yorùbá? Àwọn ọmọ kan mo fún wọn ní àwọn èmi kí n fira mi sí ipò Allah nsìn. Kí n fira mi sí ipò Allah. Mo wá ní àwọn ọmọ eléyìí mo fún wọn ní èdè Yorùbá. Àwọn ọmọ eléyìí mo fún wọn ní èdè Chinese. Àwọn ọmọ eléyìí mo fún wọn ní èdè Arabic. Àwọn ọmọ eléyìí mo fún wọn ní èdè Dutch. Àwọn ọmọ eléyìí mo fún wọn ní èdè English. Mo wá sọ fún àwọn ọmọ tí mo fún wọn ní different languages. So mo wá sọ fún wọn pé
if you want to request for anything tẹ́ bá fẹ́ béèrè anything lọ́wọ́ mi ẹ máa ní láti lọ lo èdè Arabic yìí ẹ máa ní láti lọ kọ́ ìwọ tó jẹ́ English ló máa lọ kọ́ Arabic ìwọ tó jẹ́ Yorùbá ó máa lọ kọ́ Arabic. Does that make sense? As a parent ṣé nǹkan yẹn gan make sense kí n kọ́ àwọn ọmọ mi kí n fọ́n lédè Yorùbá mo gbọ́ Yorùbá kí n wá sọ fún mi tẹ́ bá fẹ́ wá béèrè nǹkan lọ́wọ́ mi kẹ́ ẹ lọ kọ́ èdè mi kẹ́ tó béèrè lọ́wọ́ mi. This is simple logic. But I don't know why you find it so difficult to use your more reason. Allah Arab deity ni èdè Arabic lè fi bọ́ Ògún Yorùbá deity ni èdè Yorùbá lè fi bọ́. It's as simple as that. Ẹ má stress wa. Ẹ bá fẹ́ béèrè question lórí Islam àwa ń bí a máa dá yín lóhùn but ẹ kẹ́ máa fi Allah wọ́ lọ́n kò jọra wọn. Náà ṣé ṣáà lè béèrè question bá ẹ dú apá outlet. Ẹni tó fẹ́ sọ̀rọ̀ nínú ẹ̀yìn ní tẹ̀wà lókè. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ MS ní Ọbàtálá ló dá èèyàn. Ẹ̀yin afẹ́yẹ bára yín sọ̀rọ̀ Ní Ọbàtálá ló dá èèyàn. ẹjọ́ pé bọ̀ inú Quran. ká ló fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin méjèèjì tàbí ká drop ẹ̀yin méjèèjì. Mo ti ń sọ̀rọ̀ ẹ má wọrí. Ọ̀nà Ọbàtálá ló dá èèyàn. Ẹ̀yin Nasarati yẹn kó sọ̀rọ̀. Wọ́n ní Ọbàtálá ló dá èèyàn. According to Quran, Ọlọ́run dá Adam, ó fa àwáwùyọ lọ́dọ̀ ẹ̀. Ọbàtálá yẹn. Ẹ má sọ pé Ọlọ́run Allah kẹ́ ẹ lè get it right. kí ni ìtumọ̀ Allah? Allah náà lọ́lọ́run. Ìtumọ̀ Allah ní Yorùbá òun ni Allahu. Èdè yàtọ̀ ni. No, èdè kan ló yàtọ̀. Ẹlẹ́kẹ̀lẹ̀ máa lọ. A máa drop kéèyàn kan náà sọ̀rọ̀ ẹjọ́. MS ẹ má stress ara yín. Anasirati kí ni Yorùbá Muhammad kí dẹ̀ ni Yorùbá Jibril? Muhammad Anabi ni Jibril malaika ni. Kí ni Yorùbá Muhammad? Muhammad orúkọ ni orúkọ bí. Kí ni Yorùbá Jibril? Jibril malaika lòun náà orúkọ ni. Láíláí malaika ò kí n ṣe malaika kí lẹ pé ta ló sọ̀rọ̀ ńbẹ̀ yẹn? Malaika tẹ́ ń sọ yẹn malaika. Ẹni sùúrù ẹnìkan sọ̀rọ̀ nísìn. Ẹnìkan ni wọn kí n translate kíní kan. N tí mò ń sọ ni pé wọn kì í translate orúkọ èèyàn. No. Translate orúkọ èèyàn. No. ẹ ọmọ translate ẹ ọmọ translate sọ Ahmadu sẹ́rí Muhammadu náà ni Ahmadu òun ni Muhammadu. Wọ́n ìkí sẹ́rí ẹni tó sọ̀rọ̀ wípé ẹni sùúrù sẹ́rí ẹni tó sọ̀rọ̀ wípé wọn kì í translate orúkọ yẹn. Ẹni tó sọ̀rọ̀ pé wọn kì í translate orúkọ òun gẹ́gẹ́ ló lọ You bọ́lọ̀. only say the meaning of that name. You can't translate. Wọn kì í translate orúkọ ìdí nìyẹn tó fi jẹ́ sí pé Allah náà ni Allah ń jẹ́ Ọlọ́run náà ni Ọlọ́run ń jẹ́ ẹni tó fi wá yàtọ̀ táwa fi wá gbà wípé kì í ṣe kankan ẹni sùúrù Tó bá yẹ pé iṣẹ́ kan náà ló ń ẹni sùúrù that means the same thing. ẹni sùúrù ẹni tó fi wá yàtọ̀ ẹni sùúrù Anasirati sẹ́ ń gbọ́ mi tẹ́ bá fẹ́ travel lọ sí abroad orúkọ wo lẹ fẹ́ máa jẹ́ ń bẹ̀? Orúkọ mi ni now. Very fine. Ṣé tó máa débẹ̀ yẹn tí wọ́n bá ní orúkọ yìí o orúkọ Anasirati yìí o ó sì jọ kinní kan tí wọ́n ń pè ní jẹ́ńlì lọ́dọ̀ tí wọ́n ṣe máa gbà. Àwọn náà lè pè mí kọ́ porúkọ tó jọ lọ́dọ̀ wọn wọ́n á porúkọ tó rí nínú passport mi ni. Thank you. So bó ṣe rí náà nìyẹn pé Allah yẹn iná ló yẹ kí Allah máa jẹ́. Ó yá jẹ́ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Ẹ wá ní sùúrù. Ọlọ́run náà ló yẹ kí Ọlọ́run máa jẹ́. Èyí tẹ́ fún mọ́ wá ní pé sẹ́wádìí ọmọ nígbà tí wọ́n wá gbé wá translate. fún wa n tó kọ́kọ́ kó bá wa nìyẹn pé wọ́n kọ́kọ́ tú Allah yẹn wọ́n kọ́kọ́ tú sọ́lọ́run fún wa. Náà nísìn ẹ mọ̀ pé àwa ti wá gbà pé Ọlọ́run náà ní tẹ́lẹ̀. Ìta wa fi wá dá padà pé kò jọra wọn òun náà ní attitude kí làwọn ìwà tá a mọ̀ bá lára àwọn kìíní tá a fi mọ̀ pé àkíní yìí wọn àjọra wọn. Táwa bá ń sọ pé Allah náà ní Ọlọ́run. Ó dá ǹjẹ́ àwọn attitude tí ń bẹ nílẹ̀ Yorùbá tá a gbà wípé àwa láwùwà yẹn kì í ṣe pé Ọlọ́run ló sọ fún wa. Nínú Islam Ọlọ́run lódìdí Allah lódìdí ń sọ fún wọn wípé ẹ ṣe báyìí and lọ́dọ̀ tiwa àwa believe wípé Elédùmarè fẹ́ bọ́ sọ. So ti yé nìsín so ìdí nìyẹn tó fi jẹ́ sí pé àwọn attitude kan bẹ́ẹ̀ nú Al-Quran tá Allah máa sọ fún alára rẹ̀. Kí lẹ pé? Mo kí gbogbo ilé o, mo kí olóòtú, mo dẹ̀ kí ẹ dákun. Wọn aláwọ̀ káwọn èèyàn sọ̀rọ̀ rárá. Wọ́n kàn wọ́n bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ká sọ̀rọ̀
káwọn jẹ máa sọ even within 5 minutes 10 minutes táfà bá ti bèrè question báyìí ẹ máa sáré mú tá a bá ti tẹ bá fún yóò time maybe. hello ẹjọ tẹ bá ti wá sókè bá ti wá ẹ dàgbọn tẹ bá ti pọ̀ lókè báyìí máa ń fa issue. a jẹ máa ń wò pé ká kó àwọn èèyàn sókè rẹpẹtẹ báyìí torí àwọn máa ń sọ pé a máa méèyàn kan sókè èrò máa wá pọ̀ lórí ẹ̀ a jẹ tún kó àáfàá 4 sókè ẹyẹ ká ṣe ń kọ̀ọ̀kan náà Mr. Muniru yìí ó dà bá máa drop wọn torí a ti bá wọn sọ̀rọ̀ wọn ò rí nǹkan kan dáhùn so and nasi àbí kí lè porúkọ wọn àwọn ló ń bá sọ̀rọ̀ ní ọkàn yẹn ní kẹ́ jẹ́ kó sọ̀rọ̀ tẹ́yìn mùsùlùmí méjì bá dẹ̀ fẹ́ bára yín sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ àwa máa mute fún yín. èmi mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ọ ṣàlàyé ń sìn pé orúkọ Allah pé a kì í tú orúkọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ọ ní kí ni ìtumọ̀ Muhammadu kí ni ìtumọ̀ Jibril wọ́n wá fi wí orúkọ tèmi náà pé tí bá lọ sí ìlú kan ṣọ́ lè túmọ̀ orúkọ mi ní tó ń jẹ́ lọ́dọ̀ wọn is not possible passport mi tí mo gbé dé ìlú yẹn lọ́ máa fi pè mí orúkọ ìtẹ́fìmọ̀ àwọn ń tú orúkọ ni pé èdè ó yàtọ̀ èdè ó lédè tí lárúbáwá ń pe omi ó lédè tá à ń pe omi ilẹ̀ Yorùbá but tó bá bu méjèèjì ilẹ̀ ẹ mú dàbínú náà mọ ètò yẹ tiẹ̀ jésù dàbínú tó bá bu méjèèjì ilẹ̀ omi náà ni àáfà kí ni yóò bá dàbínú. ẹ jẹ́ kí n délẹ̀ ṣé bí ẹ ti sọ ẹ jẹ́ n délẹ̀ jọ omi náà ni one. ọ̀nà téèyàn bá ti ń sọ̀rọ̀ tí ò bá make no ó possible ẹ má bínú ó possible kí wọ́n interject yín téèyàn bá ti ń sọ̀rọ̀ tí ò possible rí báyìí ẹ má bínú ó possible kí wọ́n interject yín tẹ́ bá ti ń sọ̀rọ̀ pé àkíní yìí ò possible. ẹ jẹ́ kí wọ́n parí ọba ṣọlá yẹ kó parí ẹ yẹ parí ọ̀rọ̀ yìí 100 yìí máa sọ̀kalẹ̀ ó dàbí pé wà láti wọ́n kì í ṣe mùsùlùmí. point tí mò ń lọ according to Quran wọ́n sọ pé Allah ló dá Adam ó wá dá ìyàwó ẹ̀ Hawa according to Quran wọ́n wá ní Ọbàtálá ló dá èèyàn ms sọlẹ̀ kan pé Ọbàtálá ló dá èèyàn Ọbàtálá yẹn ta ló ṣẹ̀dá ẹ̀. Ọbàtálá ò kì í ṣe ó dàbí pé àwọn àáfàá yìí mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹ fẹ́ kí n dá wọn lóhùn àbí. ẹ jẹ́ ká parí ọ̀rọ̀ wọn ẹ jẹ́ ká parí ọ̀rọ̀ wọn gangan. ok kẹ ẹ dá wọn lóhùn kẹ ẹ dẹ gbé Quran verse yẹn jáde kán lè. ti délẹ̀ ẹ dá mi lóhùn Ọbàtálá kí ló jẹ́. so kámẹ́lì bá pẹ́ lórí ọ̀rọ̀ yẹ kámẹ́lì bá pẹ́ ní orí ọ̀rọ̀ yẹ torí pé àáfàá mú omi wá ní pé lárúbáwá ní nǹkan tí wọ́n ń pè lómi but ibi tí àáfàá ti padà sí ni pé wọ́n mọ̀ pé omi ní properties so water but ẹ bá jẹ́ pé ẹ bá lọ sí school dáadáa ni máa sọ fún mi pé omi ó ní properties so tí properties yìí tí o bá ti meet up pẹ̀lú omi ìlú kejì so they are not the same thing so properties Allah kí ni properties ẹ̀ according to Quran inú ìwé tí Allah ti hàn àti nílẹ̀ lárúbáwá tí wọ́n ti ní Allah properties Allah nílẹ̀ lárúbáwá tí wọ́n ti ní ṣìgìdì ni torí pé wọ́n ti ṣìgìdì tó ti ń bá jórúkọ tẹ́lẹ̀ ní adẹ̀rẹ̀gẹ́ wà tó pọ̀ pé ṣìgìdì tí wọ́n bá jórúkọ àwọn lárúbáwá máa ń ṣe àfi ti orúkọ sára ṣìgìdì tí wọ́n máa ń sìn so nílẹ̀ Yorùbá ti wá àwa kódà àti ẹ̀ kì í ṣe àfi ti orúkọ sára Ọlọ́run Olódùmarè rárá yàtọ̀ sí wípé àti ẹ̀ ní kankan ṣe pẹ̀lú ẹ̀ tí bóyá wọ́n ń sìn àbí wọ́n ń bọ so properties bí a ṣe mọ Ọlọ́run nílẹ̀ Yorùbá yàtọ̀ sí properties Allah ṣe ti yẹyin báyẹn so àwọn nǹkan tẹ́yìn tẹ́ fẹ́ máa twist wọnú ara wọn yẹ kò lọ so tẹ́ bá ní béèrè mi kẹjẹ ká tẹ̀síwájú tẹ́ bá ti ní béèrè mi afẹ́ bá àfa mi sọ̀rọ̀ mo ní béèrè mo ní last question mo fẹ́ béèrè. ẹ jẹ́ kí humanity sọ̀rọ̀ tó fẹ́ sọ ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tó wọ́n fẹ́ sọ kí ẹ tó. ẹ jọ mú kí gbogbo lílẹ̀ kan sí. mo ní béèrè fa. ẹ ní sùúrù Mr. Ajiyan Mr. Nashat mo rí pé ẹ̀yin lẹ́ ń go back and forth lórí ọ̀rọ̀ Allah pẹ̀lú Ọlọ́run ẹ má bínú sà tí wọ́n bá ń kọ ọ̀rọ̀ lọ ní inú Quran tó bá sọ pé Allah is the most merciful God kí ni wọ́n máa ń lò as a pronoun sà. Allah is Allah ní any other language Ọlọ́run là ń tún sílẹ̀ Yorùbá. kí ṣe mọ̀gàn tó pè ń pronoun sà tó bá ń lo Allah lọ ṣé wọ́n ń lo he fún Allah àbí wọn kì í lo he fún Allah. ṣe rí tá bá ń sọ̀rọ̀ lọ. ẹ má jẹ́ ká ṣe yẹn ká jẹ́ ká kó bẹ̀ ṣán lo hí fún àbí wọn lo hí fún. dọ̀míìrù nìyẹn bọ́n ṣe fi àkọọ́lẹ̀ nìyẹn wọ́n fi ń ṣàlùfíà Ọlọ́run ni. ṣé tó bá ń lo Allah is the kinní kan ṣé ká sáré gbé jáde nínú Quran ṣé wọ́n lo hí láti fi sọ àbí wọ́n lo hí.
wọ́n lò fún. wọ́n lò ní Yorùbá kí ni he mean. in reverse ọkùnrin nífa. mi ò bá yín wí ẹ jẹ́ kí Ànàṣà ti sọ ẹjọ́ ẹ má waste time kí ni he mean ní Yorùbá. ọ̀dọ́kùnrin bá ń sọ̀rọ̀ ọ máa ń lo English. ọ̀dọ́kùnrin ok kò jẹ́ ọ̀dọ́kùnrin ọkùnrin náà ni tó bá sọ pé Allah ni ó ṣe kinní báyìí ọkùnrin yẹn ló ṣe kinní báyìí now tó bá ń sọ ọ̀rọ̀ Elédùmarè ní kinní kan kí ni pronoun Elédùmarè sà. mi ò mọ tẹ́ ń lò sí o. ìyẹn mi pé Elédùmarè Ọlọ́run kò ní pronoun meaning pé a ò mọ gender Elédùmarè is genderless. There is no binary for Elédùmarè. Ẹni tí èèyàn bá dẹ̀ ti mọ̀ tí èèyàn ti rí lèèyàn fún ní binary. Ìyẹn mean pé ọkùnrin ni Allah. A ò mọ ti Elédùmarè. So you cannot compare the two. Ṣé bá fẹ́ tú Elédùmarè ṣe kinní kan? Ẹjọ́ ṣé mo lè sọ̀rọ̀? Báwo lẹ ṣe máa sọ? Ẹni sùúrù Mr. 100 now. Kí lẹ sọ Mr. Anashat? Nínú èdè òyìnbó, ẹ á fẹ́ sọ pé Ọlọ́run Elédùmarè ṣe kinní kan, òun ló ṣe lé, òun ló ṣe lé. Báwo lẹ ṣe máa sọ lédè òyìnbó? We use they and we use them. Anything that you cannot identify, we use they or them for it. So you can check any book. Bẹ́ẹ̀ni they use they. Ta leleyi now. Kí ló ṣe Muniru yìí ná? So Mr. Anashat. Mo ń gbọ́ yín. Anywhere ẹ lè quote ẹ ní anywhere tẹ́ bá ti rí ibi tó bá ti kọ ọ̀rọ̀ Elédùmarè they non lo tàbí them ó ti yé yín kò sí binary he or she fún ìyẹn dúró sà. Ẹlẹ́ẹ̀kejì náà ẹni pé ńgbà tó dá kinní kan ó dá ilé ó dá tọ̀hún yẹn wá sọ pé Ọbàtálá ṣe kinní kan ẹ má bínú ní ìgbà tí Allah yẹn ń dá yàn èwo ló dá nínú ẹ̀ ṣé hominis ló dá ni àbí homo sapiens ló dá àbí homo erectus ló dá àbí homo habilis ló dá èwo nínú ẹ̀ ní Adam àti Isa. Ṣé rí bọ́lọ̀ ń ṣe dá ètò kọ́kọ́ dá ilé ló dá kò sẹ́ni tó mọ̀. Ṣé get me kò sẹ́ni tó mọ̀ bọ́lọ̀ ń ṣe dá. That means pé kò sẹ́ni tó mọ̀ ẹni sùúrù sà káwá fi example sọ wípé ẹni sùúrù káwá fi example sọ wípé hominis ni Adam ṣé ìran hominis lẹ́yìn sà. Ṣé rí bítàn yẹn ṣe ń bọ̀ tó fi wá dé ọ̀dọ̀ wa sá tó pọ̀ à ń bí sí à ń rẹ̀ sí Kùránì ti ṣàlàyé eléyìí ò ka ìwé Kùránì nìkan ló kà so Kùránì ti ṣàlàyé gbogbo ẹ̀. ẹjọ́ ṣé mo lè reply sọ̀rọ̀ ẹ jẹ́ ká lómi sọ̀rọ̀ ta ló kù náà àwọn méjèèjì. ẹjọ́ yẹ kí n reply sọ̀rọ̀ yẹn. mo ṣe náà Kùránì bá stand. a sì ní question tá a fẹ́ béèrè sá. ẹ sì ó dọ̀. a sì náà question sí ẹ lẹ́yìn. ẹjọ́ afẹ́ bọ́ sí Kùránì àfẹ́ chorus kẹ́ máa open mic ẹjọ́ 100 ló kó àbí jìlẹ́lì àbí báwo lè ṣe ń pè é. Algeria ẹjọ́ mo kàn fẹ́ sáré reply sọ̀rọ̀ tó. 100 yẹn ló kù. béèrè lọ́wọ́ yín. 100 yẹn ló kù. bóyá 100 ẹ jẹ́ kí n gbé Quran verse wá ṣé mùsùlùmí ni yín. ẹni sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ kan náà tí mo kọ́ fẹ́ reply sí ẹjọ́. béèrè. mùsùlùmí ni mí ṣe ń gbọ́. wọ́n sọ̀rọ̀ mo kàn fẹ́ reply quick comment náà. ṣé mo lè continue. à ń gbọ́ yín. So ọ̀rọ̀ nípa pronoun he àti kíní tó sọ yẹn tó bá ń sọ̀rọ̀ he wọ́n máa ń lo he fún nǹkan tó bá ní agbára so tó bá dẹ̀ ń lo she àbí a wọ́n máa ń lo fún nǹkan tó bá yẹ pé nǹkan tó wà dearest torí tẹ́ bá wo Nàìjíríà ní ìsìn tó bá fẹ́ kan Nàìjíríà wọ́n á máa lo a as objective pronoun fún Nàìjíríà so láti jẹ́ pé nǹkan tó yẹ pé ó wà dearest but nǹkan tó bá ní agbára wọ́n máa ń lo he fún láti fi qualify ẹ̀ pé ọkùnrin yìí bí ìgbà pé ẹ mọ̀ pé nature pé ọkùnrin máa ń sábà lágbára ju obìnrin lọ so lọ́n fi máa ń lo he as pronoun kò ń ṣe pé bóyá wọ́n fi ń qualify pé bóyá ọkùnrin ni èèyàn ni so n tí mo try láti sọ nìyẹn so tẹ́ bá lọ check English textbook dáadáa ẹ máa rí ń bẹ̀. ta ló ní he ṣe rí he ohun tí ò bá pọ̀ ni. ta ló ní he. ẹni sọ̀rọ̀ àjíyẹlẹ ẹni sùúrù ta ló ní he 100. ṣé ń gbọ́ ta ló ní he is a pronoun tó máa ń lò fún ọkùnrin àbí nǹkan tó bá jẹ́ nǹkan tó ní agbára. ẹfin tó lágbára lẹ́sẹ̀ ẹ̀yin lẹ́sẹ̀ ń tú síbi tó lágbára yẹn so he yẹn ọkùnrin ni so ó ti jọmọ yí wa pé ẹni tí Al-Qur'an yẹn identify sí ọkùnrin ni so ẹ kúrò mbẹ ẹ jábọ́ síbòmí.
eléyìí ti clear ó ti clear ẹ jẹ́ ká bọ́ síbòmí ẹ jẹ́ ká bọ́ síbòmí. ó wà ní English ní tẹ́bá lọ. ọ̀yá ẹja gbé àyà Kùránì jáde. ẹja gbé àyà Kùránì jáde. ẹ jẹ́ ká gbé iná anzalnahu jáde iná anzalnahu. ó yá kí lẹ fẹ́ kẹ́ka òun bẹ̀. no àwọn tí wọ́n sọ pé ìyẹn nìkan náà máa ń rí fáàsì àṣì. àyà Al-Qur'ani yìí àyà Al-Qur'ani tí wọ́n gbé jáde yìí ṣé Android àbí ṣé wà ń bẹ̀. yà ṣé lè bá wa kà á àti títú rẹ̀. ẹ yẹ kí n tu ọ̀lẹ̀ má lè kà dáadáa bó máa tẹ̀yìn lọ́rùn. òkè ọ̀yá. èwo ni ṣé alákọ̀ọ́kọ́ ń bẹ̀. àkọ́kọ́ yẹn. Only even if we had revealed it to non-Arab, and he had recited it to them, they would not have believed in it. So, understand the báyẹn. Kábàá tó sí Yorùbá. Ní ẹ bá wa tó sí Yorùbá. Tí ó bá jẹ́ pé a sọ kalẹ̀ fún apá kan àwọn elédè mìíràn ni. Tán dẹ̀ tí wọ́n sì ké fún wọn kò ní gbàgbọ́ ní òdodo. All right. So, ló ń ṣàfà yìí báyìí. Ìyẹn ti ṣe tán lókè náà, kí ló ń ṣe ń bẹ ẹjọ́ máa lọ kó ẹ lè dọ́pẹ̀ ti ṣe tán lókè. Kí ló ń ṣe máìkì fún? So, verse yẹ, àkọ́kọ́ náà, verse 198 yìí, kí ni ó sọ pé tóun bá sọ̀kalẹ̀ fún àwọn tí ó ṣe àwọn lárúbáwá yẹ, kí ni nǹkan yẹ? Alukuran ni wọ́n sọ̀rọ̀ pa ẹgbẹ́. So ó ń sọ pé tóun bá sọ alukuran yẹ kalẹ̀ ìwé táǹkà yìí nígbà tó bá jẹ́ pé òun bá sọ kalẹ̀ ní èdè tí ò kí ń ṣe èdè lárúbáwá ni verse tó wá tẹ̀lé kí ló sọ. wọ́n pé wọn kò ní gbàgbọ́. So tó túmọ̀ sí wípé àwọn tí lárúbáwá tó bá padà gbé Kùránì yẹn lọ bá àwọn lárúbáwá wọn ò ní gbàgbọ́ tó túmọ̀ sí pé alukuran tó máa sọ kalẹ̀ yẹ ìran mi tí ò kí ń ṣe lárúbáwá tó fẹ́ sọ̀kalẹ̀ fún yẹ elédè mìíràn ló máa jẹ́. ẹ má tún sùkúùtù nítorí sọ. tó bá sọ̀kalẹ̀ fún non-Arab tí wọ́n sọ yẹ ṣé èdè arabu náà máa fi sọ̀kalẹ̀ ni àbí ṣé èdè arabu gbogbo ayé ń sọ ni. ẹ ní sùúrù kí ni sábàbù nùzúl àyà ẹ ṣe ń gbọ́ àwọn kèfèrí ṣe ń gbọ́ wọ́n sọ pé wọ́n ṣe lè sọ alukuran kalẹ̀ ní èdè lárúbáwá. So Ọlọ́run wá ń jẹ́ kó sí ànábì. Ọlọ́run kọ́ Allah ẹ padà sẹ́yìn Allah. ẹ̀gbọ́n tẹ́bà fẹ́ tẹ́yìn bá fẹ́ Yorùbá lè mi Allah lè máa pèsè ẹ lè máa sọ èdè mi fún mi tí bá fẹ́ pè máa pè Yorùbá lè mi tí bá fẹ́ pè máa pè so ẹ lè máa lè pè Allah ìyá bẹ́ẹ̀ ni lè pè é. ṣé ẹ mọ̀ fọ́ọ̀sì yẹn sọ èdè Yorùbá ni mí tí bá. So jẹ̀lí sẹ́yìn máa lè lo Allah. Ṣé mi nǹkan tí wọ́n ń sọ lọ. àwọn kan náà ṣé ẹ fẹ́ máa fọ́ọ̀sì yẹn sọ̀rọ̀ ni abẹ́ fẹ́ kí ẹ máa lè lo Allah yín abẹ́ ni lè lo Allah fọ́ọ̀sì Allah ló wà ní Quran. èdè tó bá wù mí tí wọ́n bá fẹ́ lò ni mo lè lò. ṣé wàá máa lè lo Allah yín abẹ́ ni sójú Allah ń tì yín ni àfa. àti Allah àti Ọlọ́run. ṣé máa lè lò ó. lémi o Ọlọ́run ni Allah Allah ni Ọlọ́run. Ṣé máa lè lo Allah yín ṣìgìdì lálá ṣe máa lè lo kìkín ṣọlọ́run. Ọlọ́run yìí ṣe ṣìgìdì. lọ́dọ̀ tí wá. Ṣé máa lè lo Allah yìí abẹ́ ni lè lò ó. Ok pé kí n proud pé Allah lọ́lọ́run àti. Ẹ máa lè lo abẹ́ ni lè lò ó. Inú kí ni ìdí tẹ́yìn fi sọ pé sí mo lè lo àbí ni. ìbọn náà fi gbé Kùránì wá sójú ẹ̀ ń tì yín ni ṣé máa lè lo ẹ̀kan dáhùn tó bá tán kẹ́yìn lókè máa lo. àti mo fẹ́ mọ ìdí tẹ́yìn fi sọ pé sí mo lè lo àbí ni lò tó bá yẹ pé bóyá sí mo proud pé Allah ni Allah. Ẹ bá máa proud ẹ ṣé máa lè lo abẹ́ ni lè lo lábí yín léèrè. Mo lè lo Allah. Ọdẹ ẹ̀kan ẹni tẹ́ bá ti fẹ́ kàkẹ́ máa lo Allah. Ọya mo lè lo Allah. Mo lè lo Allah. Ó yẹ kàkẹ́ ṣàlàyé. So in tí Al-Qur'ani yìí ń sọ ó ní walau nazzalnahu ala ba'di a'jamina as in tí a bá sọ Al-Qur'ani yìí tá a bá sọ kalẹ̀ fún àwọn apá kan tí wọ́n ṣe mùsùlùmí àbí tí wọ́n ṣe olùgbàgbọ́ òdodo faqrahu alayhi. tí èsì mùsùlùmí kọ́ o tí èsì lárúbáwá ni wọ́n dákọ́ ń bẹ̀ yẹn o tí èsì mùsùlùmí bò. tí èsì apá kan lárúbáwá
no ká tú báyẹn fàkàràwù àléhì kódà ká kẹ́ máa tú kà bẹ́ẹ̀ bó fún ṣe wà ń bẹ̀ nìyẹn kì í ṣe pé kẹ́ tú bẹ́ẹ̀ bó ṣe wà ń bẹ̀ nìyẹn. tọ̀ tàbá kódà kẹ́ máa kà fún wọn kò sí bí wọ́n ṣe fẹ́ gbọ́ yé sóye ìní ìtumọ̀ ilé yẹn ṣùgbọ́n question tèmi wá fẹ́ bí léèrè ṣẹ́ ń gbọ́ mi ó ní wípé. ẹ ṣe sùúrù àti ìdílẹ̀. ok. So àwọn non-Arab tó ń sọ yẹ ẹ tí dáhùn ìbéèrè mi. So àwọn non-Arab ṣẹ́ ń gbọ́ mi. gbogbo wọn ní lèkúlè qawmin indan àwọn lèkúlè qawmin lugatan so gbogbo ìjọ gbogbo ìran ló ní èdè gbogbo ìran ló ní tí wọ́n fi ń bára wọn sọ̀rọ̀ àwa ilẹ̀ Yorùbá anita fi ń bára wa sọ̀rọ̀. àwọn non-Arab yẹ ṣe báwọn ẹ máa gbọ́. ẹ jẹ́ kí n túmọ̀ àjàmí tó wà ń bẹ. ẹjọ́ yẹn ti pé èmi ti bèrè ó yẹ kẹ́ lè fún yẹn náà time láti máa explain. èmi ti bèrè ọ̀rọ̀ kan rojọ́ lọ ni. kì í ṣe ẹjọ́ nìyún mo analyze àwọn nǹkan tó wà lábẹ́ ẹ̀ ní ẹja mọ fúnra one time tẹ́ bá fún yẹn time ìyẹn ò lé ní. ok ṣe fẹ́ ṣe tẹ̀síìrì ayé àyè àbí ṣe fẹ́ ṣe tẹ̀síìrì ẹ̀ báyìí ni. èmi ń ṣàlàyé àwọn badal àjàmí àwọn non-Arab tẹ́ béèrè ó ṣàlàyé non-Arab ẹ ṣàlàyé ṣe understand tẹ́ bá dé yẹn. ẹ ṣàlàyé non-Arab ṣe bá wò mọ́ ẹ ṣàlàyé. so tí mo ń try láti ṣàlàyé so àwọn apá kan tó yẹ pé wọ́n ṣe Lárúbáwá òní wọ́n ń ṣàlàyé pé àwọn badal àjàmí so ìyẹn túmọ̀ sí wípé àwọn gèfèrí lọ́dọ̀ àwọn mùsùlùmí bá ṣe máa ń pè ní Yorùbá nù ni a sì máa ń pè àwọn míì ní. àwọn tí èsè Lárúbáwá ni kì í ṣe kèfèrí no ẹ má sọ pé kèfèrí tálùkùnrin tálùkùnrin ò bá ti pè ẹ má pè síbẹ̀. ok àwọn tí èsè Lárúbáwá ṣe ń gbọ́ mi àkọ́kọ́ náà tá a bá ń sọ̀rọ̀ pa pé bí yẹn ṣe ń gbà sin Ọlọ́run ọ̀nà tí Ọlọ́run gbà gbèdé ní kálukú. Allah ok ọ̀nà tí Allah ń gbà gbọ́ àdúrà ẹni kálukú ó sọ̀tọ̀ọ̀tọ̀ tí àwa tá a bá jẹ́ olùgbàgbọ́ òdodo nínú Allah tá a bá fẹ́ pe Ọlọ́run a lè fi Yorùbá bá Ọlọ́run sọ̀rọ̀ tó ṣùgbọ́n. hello tẹ́ bá fẹ́ mùsùlùmí kankan ọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n Allah lẹ gbàgbọ́ so ẹ máa lo Allah yín ṣó ti yé yín Allah ní kẹjẹ kó mọ yín lẹ́nu lórí ètò wọn bí báyìí. ok ẹ má bínú mi ìfẹ́ máa dá yín dúró ni bó fẹ́ kẹsàn-án kọ́tẹ́ fẹ́ sọ kálíbà lè continue. ẹ má bínú ẹ sọ pé bóyá èdè inú àwọn lábáwọ̀ tí ó kọ rẹ̀ ẹ mọ̀ pé àwọn èdè kan wà tó yẹ pé bó ṣe nítumọ̀ nínú lábáwá ló nítumọ̀ nínú èbó ló sì nítumọ̀ nínú nítorí ẹjọ́ torí àsìkò kọ́ mọ́ pọ̀ jù ẹ kàn lo Allah yẹn àní tẹ́ fẹ́ sọ̀rọ̀ ní ìṣẹ́ tó ti ń derive gan lọ síbòmí explanation yẹn ti ń ju bó ṣe yẹ kó wà ń bẹ̀ lọ ṣókí ni kíní yìí tí ò lọ fà rárá àwọn ẹlòmíì tó bá jẹ́ sí kí wọ́n sọ Kùránì yìí kalẹ̀ fún àwọn ẹlòmíì tó jẹ́ sí wípé wọn ò kí ń ṣe Lárúbáwá. tó ok gẹ́gẹ́ bí Al-Qur'ani sì sọ wípé tó bá jẹ́ pé wọ́n sọ Al-Qur'ani yìí kalẹ̀ fún àwọn ẹlòmíì tí ì ṣe Lárúbáwá bóyá àwọn tí wọ́n ń sọ èdè míì tó yàtọ̀ sí Lárúbáwá tí wọ́n máa ń kà á fún wọn wọn ní nígbàgbọ́ nínú ẹ̀ ṣé bẹ́ẹ̀ kí n tún náà nìyẹn gẹ́gẹ́ bó ṣe wà ní Al-Qur'an. very simple bó ṣe wà bẹ́ẹ̀ náà nìyẹn very very simple. ṣé mo lè ràn wọ́n lọ́wọ́. so but èmi àwọn fẹ́ ṣàlàyé fún wípé ṣé ń gbọ́ mi anásí mò ń bọ̀ bàbá. okay. so gẹ́gẹ́ bí wọ́n ti wá ṣàlàyé gẹ́gẹ́ bí wọ́n sọ pé àwọn elédè míì àwọn kan náà wọ́n ṣàlàyé wípé bóyá àwọn tó bá jẹ́ Yorùbá o tí wọ́n bá ń sọ Lárúbáwá gbogbo nǹkan pátá láyé yìí tíyàn bá kọ èyí ò mọ̀. ẹni sùúrù ẹni sùúrù àwọn tí wọ́n. ẹ má bínú ṣé àyá Kùránì yẹ kó lè yé wa dáadáa ó ní tó bá jẹ́ sí wípé ẹni sùúrù mọ́ bọ̀ ẹ dákun tó bá jẹ́ sí wípé wọ́n sọ Kùránì walau nazalnahu ala badin ajamina tó bá jẹ́ sí wípé wọ́n sọ Kùránì yìí kalẹ̀ fáwọn elédè míì faqara'ahu alayhim kó wá jẹ́ sí sẹ́rí pé wọ́n ń ké Lárúbáwá yẹn fáwa àwa ń kọ́ tó bá jẹ́ sí wípé èdè míì ni wọ́n ẹni tó bá jẹ́ pé èdè míì ni tó bá jẹ́ sí pé èdè míì ni táwọn á gbé lọ sí ilẹ̀ Lárúbáwá pé kí káwọn náà máa kọ́ kó máa kà fún wọn
káwọn náà máa kọ báwa ṣe ń kọ yẹn wàmọ́ kánú bíi mu'minin wọn nígbà. ọ̀rọ̀ yẹn ò yé àfa dáadáa ní kó wà ń bẹ̀ nílé ṣe rí lárúbáwá fún rẹ̀ àrọ̀bíyà àti àjẹmíyà wà inú ìlú lárúbáwá. ẹ fi àjàmíyà lẹ̀ ẹ fi àjàmíyà lẹ̀ lé lárúbáwá. òun náà la fẹ́ tú n tẹ̀ ń sọ pé ká sọ́nà là ń sọ ní sùúrù ìkankan náà là ń sọ ní sùúrù. àrọ̀bíyà ọlọ́run sọ kùránì kalẹ̀. ẹ má máa lo ọlọ́run mọ́sẹ́ ẹ̀. Allah sọ kùránì kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá tó yanjú. ẹ lo Allah. mo ti lo Allah pẹ̀lú èdè lárúbáwá tó yanjú. ọlọ́run wa ń sọnù fáàsì yìí torí ẹ̀dá padà. Allah ń sọnù fáàsì yìí torí ṣídàtìlù kófòr tó wà fáwọn tí wọn ní gbàgbọ́ sí Allah. ẹ fi ṣídàtìlù kófòr yẹn lẹ̀ ẹ fi kófòr yẹn lẹ̀. ẹni sùúrù kèfèrí ẹni sùúrù kófòr yàtọ̀ sí ní sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ẹni sùúrù no ní tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí they are talking about language. Yes, èmi náà dẹ̀ sọ fún yín pé àjẹmíyà yẹn ilẹ̀ lárúbáwá a ní broken Arab ó ti yàtọ̀ sí kúfúrù tẹ́yìn ń dárúkọ yẹn ẹni sùúrù ó ti yàtọ̀ sí kúfúrù tẹ́yìn sídàtò kúfúrù kí lọ́kàn sídàtò kúfúrù pẹ̀lú pé tọ́ba jẹ́ sí àtọ̀ ẹni sùúrù ṣé bí mo ń ṣàlàyé ọ̀rọ̀ bọ̀ ẹni nígbà ẹni ká ṣàlàyé náà là ń ṣàlàyé ẹ fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ ẹ tún ti ń tì mí bọ̀ so tẹ́ bá ti ń tì mí bọ̀ àwọn ò ní gbà. mi tì mí bọ̀ o mi tì mí bọ̀ àjẹmí tí sídàtò kúfúrù tẹ́ bọ̀ ẹ̀ tì mí bọ̀. ok ẹni sùúrù àjẹmí yìí tó ń sọ ń bẹ̀ yẹn àwọn kùrẹ́sì ló tún wá ń bá wí kì í ṣe Nàìjíríà kì í ṣe China kì í ṣe India kì í ṣe anybody torí pé lárúbáwá tó ń sọ lárúbáwá kò ń ṣe àrọ̀bíyà mubin kò ń ṣe fúsíhà. ok náà nísìn ẹ má bínú o evidence I need evidence yín lérí ẹ tó fi sọ fún wa wípé sábàbù nùzúlù ni ẹ lọ wo ó yẹ mú jáde ó yẹ mú jáde ó yẹ ẹkọ àyà yìí kẹwàá kọ sábàbù nùzúlù no ẹyìn àyà yìí ẹkọ àyà yìí kẹwàá sọ sábàbù nùzúlù ẹ ó máa gbé wá fún yín. Anásírí ẹdún náà ṣé ẹ mọ̀ pé èdè tí wọ́n ń sọ nílẹ̀ Lárúbáwá ó yàtọ̀ sí èdè tó wà ní Al-Qur'an. so ẹ sì ṣe sùúrù ẹ ká wá ka verse yìí. ṣe understand èdè tí wọ́n ń sọ ní Misro ó yàtọ̀ sí normal Arabic language. ẹ ṣe sùúrù àfa sọ broken Arabic ni. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù wọn bí a pidgin ẹ tó fẹ́ yà sí ní ìsìnkú no problem. so nǹkan tó fẹ́ kí a understand nínú verse yìí ni pé verse yìí clear. Allah ń sọ màá gbé tẹ̀fsìrì bí a màṣáàgbé tẹ̀fsìrì nìkan wá ní Arabic àwọn afáàmàkà. verse yìí ń ṣàlàyé ní pé tó bá yẹ pé wọ́n bá sọ Quran yìí kalẹ̀ fún àwọn ẹ̀yà tí ò kì í ṣe lárúbáwá ni ìyẹn tó jẹ́ òjíṣẹ́ tí ò kì í ṣe lárúbáwá tó máa jẹ́ pé èdè mi lòjíṣẹ́ ẹ̀ máa sọ nǹkan yẹn ó kò tó mọ̀ yẹ sínú débi bẹ̀. ó wá ní pé tẹ́niyẹ bá wá pé wọ́n rán mi Allah rán mi sí gbogbo ayé o bọ̀ ó wá ń sọ èdè yẹ bọ̀ Chinese ló fi ń sọ pé àwọn China ni ó wá ń sọ èdè yẹ níbi débi wípé àwọn lárúbáwá ó gbéwèé yẹ lọ bá wọn báyìí ṣùgbọ́n èdè Chinese yẹn ni Quran yẹn fi sọ̀kalẹ̀ ó ní àwọn lárúbáwá fún alára wọn wọn ò ní gba òjíṣẹ́ yẹn gbọ́ rárá according to àgbọ́yé nú àyà yìí mo wá fẹ́ gbé tẹ̀fsìrì ẹ̀jẹ̀ ń gbé tẹ̀fsìrì kan wá fún wa 98 wá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín ṣẹ́gbọ́ ẹ jẹ́ kí mi gbé tẹ̀fsìrì wá no mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín ẹ má tọrọ àfà Quran ẹ máa gbọ́ ẹgbẹ́ sábàbù nùzúlù àyà yìí tẹ̀lé ìdí táyà yìí fi sọ̀kalẹ̀ àti tẹ̀fsìrì ẹgbẹ́ jáde tẹ̀lé kẹ́ fún wẹ́rẹ́ láyé ẹ̀ ẹgbẹ́ tẹ̀fsìrì yẹn pẹ̀lú ìdí àyà yìí. Mọ̀lánà wọn lè gbé sábàbù nùzúlù ẹ̀ sẹ́mọ̀ tó mọ sábàbù nùzúlù ni wọn lè gbé sábàbù nùzúlù kalẹ̀. Tafsir wọ́n máa gbé wà náà sábàbù nùzúlù ìdí àyà yìí. ẹ ń dá àlìjíyẹ lílóhùn tí wọ́n ń wíwó rọ́ fún bì àwọn tí ẹ̀mọ́ tó wà ń bí ni sẹ́yìn ẹ̀mọ́ bí tẹ́ wà ní. Kai tó bá yẹ kí bẹ́ẹ̀ sì ń sọ̀rọ̀ ẹ̀ ń gbé sábàbù nùzúlù ẹ̀ jáde ẹ̀ rí i pé kúlù àyàtì sábàbù nùzúlù kò sí àyà kan. Àyà kan tí ò ní sábàbù nùzúlù àbí. Kò sí pẹ̀lú ògo Ọlọ́run. ṣe wá mú káwọn àyà mi ibẹ̀ tí ò ní sábàbù nùzúlù. Àyà wo. Tábà mú àyà jáde ẹni sùúrù tábà mú àyà jáde tí ò ní sábàbù nùzúlù ńkọ́. Ẹni kò sí àyà kan. Ẹnu jáde. Ẹ farabalẹ̀ ẹni kò sí àyà kan. Kalẹ̀ fún Ànábì Muhammad. Ẹni sùúrù tí ò bá ní okùnfà ìdí tó fi sọ kalẹ̀. Ẹni sùúrù ẹ farabalẹ̀ yìí tẹ̀ sọ nísìnyí náà ni pé kò sí àyà kan tí kò ní sábàbù nùzúlù tábà bá mú àyà kan jáde tí ò ní sábàbù nùzúlù ńkọ́ kí lẹ fẹ́ ṣe. Ẹ mú jáde.
ẹ kàn máa sọ̀rọ̀ níta gbangba tẹ́ pé kí n ro ọ̀rọ̀ yẹn kẹ́ tó sọ. ẹ fi yẹn lẹ̀ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ. Bàbá mi iṣẹ́ ti dé. ẹ wá wa ka ta ló fẹ́ kà náà àwọn méjèèjì. ẹ rí àyà yìí pẹ̀lú ohun tẹ́ ẹ gbé wálẹ̀ kan ìtumọ̀ kan náà ni mo wá ní àníṣe sábàbù ẹ ti nùzúlù. ẹ̀kọ́ kà náà kí ó yé gbogbo ilé. ṣé nǹkan tí mò ń sọ yé yín? kò tí ì yé wa ẹ̀ tí ì kà. n tó ń sọ ni pé law nazzalnahu yaani al-Qur'an ala ba'd al-a'jamiyyin jami' al-a'jami ó ní tá a bá sọ kùránì kalẹ̀ al-Qur'ani yẹn tá a bá sọ kalẹ̀ fún àwọn tí wọ́n gbédè lárúbáwá èdè àrọ̀bíyà tó yẹ pé wọ́n ń sọ èdè míì ó ti yé wa huwa alladhi la yafsah wa la yafsah wa yahsun arabiyya in kana arabiyyan fi nasbi tó bá yẹ pé nìyẹn òun bá ń ṣe lárúbáwá nínú nasab pé kò ń ṣe ìran lárúbáwá kì í ṣe ìran èdè lárúbáwá tó a fi sọ kùránì kalẹ̀ ó ti yé tó bá sọ kùránì yẹn kalẹ̀ fún kò ní gbà á gbọ́. ẹ wò dáadáa o ó ní ẹ tú dáadáa o ẹ tú dáadáa. mansubu ila ajami mansubu ila ajami ó ń ṣe nísìbà rẹ̀ sọ́dọ̀ àwọn ajami. tó ẹni tí wọ́n sọ fún yín tí bẹ̀ yẹn ń sọ ni wípé ẹni sùúrù tí bẹ̀ yẹn ń sọ ni pé kódà kó jẹ́ pé ọmọ lárúbáwá ni o bọ̀ àjàmíyà ni ọmọ èdè míì ní sọ. no ẹ mọ sí kí o tún fa nǹkan àròbíyà tó bá jẹ́ pé ọmọ ilẹ̀ lárúbáwá ni nínú àsìn tó jẹ́ pé ó jẹ́ ìran lárúbáwá ó jẹ́ fámìlì lárúbáwá wal àjàmí àti èdè tó jẹ́ pé àwọn jẹ́ fámìlì èdè lárúbáwá. tó jẹ́ pé lédè míì ṣebí tí mo sọ fún yín nìsín náà nìyẹn tó jẹ́ pé èdè míì ló ń sọ. bọ̀ wọ́n ìran lárúbáwá ni lápẹ̀jú ẹni sùúrù èyí tí wọ́n sọ níbẹ̀ ni pé ọmọ ẹni sùúrù ọmọ lárúbáwá ni ìran lárúbáwá ni ẹ̀jẹ̀ lárúbáwá ni o bọ̀ èdè míì ló ń sọ. Ajẹ́mi tó ń sọ fún yín bẹ̀yẹn tó ń tú Ajẹ́mi tó ń sọ fún yín bẹ̀yẹn kì í ṣe lárúbáwá fúsíhá ló ń sọ ẹ rẹ̀ pé ó tún bẹ̀yẹn pé fasihan kì í ṣe lárúbáwá fúsíhá kò ń ṣe fúsíhá lòun ń sọ ẹni tó yẹ pé ọmọ lárúbáwá ni ó lè má gbọ́ fúsíhá náà ó lè má gbọ́ lóga àrọ̀bíyà kùránìyà ó lè má gbọ́ ó pọ́síbù dáadáa ọmọ lárúbáwá tí ò ní gbọ́ ìtumọ̀ kùránì yìí. dáadáa. n tó ń sọ fún yín bẹ̀ yẹn. ṣebí náà mo fi ṣàlàyé pé èdè tí wọ́n ń sọ kìí ṣe àrọ̀bíyà fúsàhà ni wọ́n ń sọ ní pé kí ló kọ èdè mi ó tún lò èdè mi pé kí ló kọ rẹ̀. kódà àyà yẹn tó sọ pé wàlá ọ̀nà ìgbàlínáwó ala rajulin laysa bi arabi lisan. ẹ tú kíní dáadáa kẹ yé abá sọ kalẹ̀ fẹ́ni tí ò ń ṣe lárúbáwá tí ò sọ èdè lárúbáwá rárá ó ti yé kò ní gbàgbá torí ìjẹ́kẹ̀fẹ̀rí tó fẹ́ yà ni sábàbù nùzúù láyà yìí ló máa jẹ́ kẹ́ gbọ́ yé. bóyá kẹ́ gbé lárúbáwá ẹ kọ́kọ́ ka ilé kẹ́ tú kó yékéyéké ná. ok ó ní tá a bá sọ kùránì kalẹ̀ fún bad àjẹmí yìí fáwọn apá kan tí wọ́n ń ṣe lárúbáwá tí wọ́n gbédè fúsí lógàrọ̀bíyà ó ní gbogbo àwọn tá a sọ yẹn wọ́n ń ṣe lárúbáwá o wọ́n ń sọ di lárúbáwá fúsíhá o àmọ́ wọn ò ní gbà á gbọ́ wa huwa alladhi la yafsah wala yahsun arabiyya in kana arabiyyan fi nasbi wal ajami mansubu ila ajami wa in kana fasihan wa mana aya walau nazzalnahu ala rajul laysa bi arabi lisan tó bá jẹ́ sí pé a bá sọ kalẹ̀ fún àwọn lárúbáwá gan tí wọ́n gbọ́ fúsíhá èdè kùránì gangan yé tó bá yẹ pé èdè bíi street language ló gbọ́ bíi broken tó bá ní gba kùránì yẹn gbọ́ wọn ò ní gbà á gbọ́ àyà yìí ẹ̀yin lẹ̀ ń dàpọ̀ o lárúbáwá mi àfa àwọn òsì tí wọn bá nígbàgbọ́ ń bẹ̀ àfa ìkọ́tẹ̀ ń túyẹ̀ òsì níbi bẹ̀ wáyé tẹ̀ fi ń parọ́ nǹkan yẹn níbi bẹ̀. nǹkan tí mò ń tún náà nìyẹn nǹkan tó wà bẹ́ẹ̀ nìkan ni kẹ́ ẹ tú ẹ má fi tiyín kún. mi fi tèmi kù. ẹ fi tiyín kún báwo. ó ní tó bá yẹ pé nọ́ọ̀sì fámìlì lárúbáwá gangan ni ìlà ajẹmí tó yẹ pé ajẹmí ni tí ò sọ àrọ̀bíyà fúsíhà ajẹmí ẹ mọ̀ pé lóga àrọ̀bíyà ní ajẹmí adẹ̀ ní lógàtul fàlà a ní lógàtul àrọ̀bíyà fúsíhà nǹkan náà fúsíhàn fàṣíhàn tó bá yẹ pé ẹni tó yẹ pé fàṣí
Mọ̀lánà lẹ́nu gangan. ìtumọ̀ àyà yìí ò tí complete ló fà tí ẹ má ẹ̀ wọrí ẹ má wọrí gbogbo àyìn náà. tí ẹ understand. ẹ jẹ́ kí n gbé next verse wá. Kò tí complete ni ò jẹ́ kí ẹ mọ ṣe ń sọ yìí. Ẹ mọ̀ pé sábàbù nùsù ní kẹ gbé wá ẹ má ti gbé next verse wá sábàbù nùsù ní kẹ bá wa gbé wá. no bàbá ẹ jẹ́ kí ọkọ gbé next batch wá kẹ́lẹ́ complete ẹ̀ fún wọn pé kó wọn nígbàgbọ́ kẹ́lẹ́ mọ̀ pé ó wà nínú. next verse yìí tó ń tún náà nìyẹn pé wọn nígbà Kùránì gbọ́. So ẹ jẹ́ kí gbé next batch wá kẹ́lẹ́ mọ̀ pé kèsì pé ẹ̀ ń sọ ọ̀rọ̀ bilfami lásán. So ètò wa ń bẹ ẹni sí náà ni wípé kódà kó já sí wípé n táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọmọ Lárúbáwá ni bọ̀ kò gbọ́ èdè Lárúbáwá yẹn kò ṣe tó lẹ́nu rẹ̀. a dà fún yín kí lè wá sọ pé mo wọ́n tutù. ẹni sọ̀rọ̀ bọ̀ ọmọ ẹ̀jẹ̀ Lárúbáwá ni. tó ó wá gbọ́ alukurani yẹn Allah wá sọ alukurani yẹn kalẹ̀ fún. tó bá wá délé Lárúbáwá ò ní gbà lọ́wọ́ rẹ̀. kò yé mi tẹ́ ń sọ Lárúbáwá ò ní gbà lọ́wọ́ ẹ̀ báwo. bẹ́ẹ̀ ni wọ́n ní gbà lọ́wọ́ rẹ̀ ṣebí náà ni wọ́n sọ fún yín yẹn. No, wọ́n ní pé kódà kó jẹ́ elédè Lárúbáwá tó bá jẹ́ pé kìí ṣe ẹni tó ń sọ Lárúbáwá tó sì nígbàgbọ́ pẹ̀lú Lárúbáwá fúsà tó jẹ́ Lárúbáwá tí ì ṣe broken kò ní gbàgbọ́ kódà kó jẹ́ ara èèyàn. ìta ń sọ fún yín kì í ṣe pé kò ní gbàgbọ́ wọn ní gbà lọ́wọ́ rẹ̀ yẹn ni pé tó bá jẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ láyà kúrò nìyẹn sọ̀kalẹ̀ sí wọn ní gbà. Ọbaṣọlá ẹ má ṣàbòsí ẹ jẹ́ ká gbé sábàbù nùzúlù àyà yìí jáde torí Ọlọ́run. wọn ní gbà sábàbù nùzúlù ẹ̀yin fún alára yín ẹ mọ sábàbù nùzúlù rẹ̀. èmi ò mọ sábàbù nùzúlù. ẹdùn Ọbaṣọlá ẹ sábàbù nùzúlù. ẹni tí má sọ yẹn bí. ẹ gbé sábàbù nùzúlù. ẹni kẹ́ gbé sábàbù nùzúlù àyà ní jáde. ta ló fẹ́ sọ̀rọ̀ nù yín. wọ́n sàmọ̀ sùnmọ́ sábàbù nùzúlù gẹ́gẹ́ bí sọ pé kí ló kọ rẹ̀. ṣé o gbọ́dọ̀ rí dáadáa báyìí ṣé rí dáadáa báyìí ṣó clear. ààrí kò clear. Ṣọlá nínú sábàbù nùzúlù mo ti tú fún yín Kùrẹ́ṣì àwọn ájẹmí no ẹ jẹ́ kí ẹ gbé sábàbù nùzúlù wá ẹ mọ̀ pé kúlù ṣe ń bíbọ̀ àn. a ló fẹ́ sọ̀rọ̀ mẹ́rin méjèèjì sẹ́nìkan ló fẹ́ sọ̀rọ̀ abẹ́yìn méjèèjì ẹ jẹ́ kí ẹ gbé sábàbù nùzúlù wá so that wọ́n lè sẹ́nìkan ló fẹ́ sọ̀rọ̀ abẹ́yìn méjèèjì sálìdí èyí ló fẹ́ sọ̀rọ̀ ni àbí ànásàtì. ẹ gbé sábàbù nùzúlù jáde ẹ má bínú ẹ gbé sábàbù nùzúlù jáde. ẹ̀yin àlìjíyẹ̀lì mi rò bẹ́ẹ̀ rí sábàbù nùzúlù rẹ̀ rí. kí lẹ̀ ń sọ báyìí. sábàbù nùzúlù ibi tó bá ti fẹ́ ṣubú wọn pàdé sábàbù nùzúlù tó máa gbé sábàbù nùzúlù ọ̀hún náà wọ́n tó wọ́n mọ́lẹ̀. tí o bá tú Al-Qur'an ṣé ń gbọ́ mi ó ní lára tí yẹn fi ń tú Al-Qur'an. àlìjíyẹ̀lì ti sọ fún wa pé gbogbo àyà Kùránì ló ní sábàbù nùzúlù. ẹ dúró ṣé wọn náà wá ní sábàbù nùzúlù eléyìí. ẹjọ ẹ ṣáwọn pípú yóò lè mute ni ṣé kìíní ìdí clear ṣó clear. ó sì kù díẹ̀ ẹ̀yin lẹ lè rí ká dáadáa báyẹn. nẹ́tíwọ́ọ̀kì mi ni ò ṣe dáadáa o ẹ jẹ́ kí n screenshot ẹ̀ mọ́ bọ̀. ẹ ti ń sọ pé gbogbo àyà Kùránì ló ní sábàbù nùzúlù ẹ̀yin gbọ́ rí gbogbo àyà Kùránì ló ní sábàbù nùzúlù. àìmọye àyà tí ó ní sábàbù nùzúlù wọ́n kọ Kùránì náà. káfà wa máa débi káfà tó sọ̀rọ̀ ń ta gbangba pé gbogbo àyà ló ní sábàbù nùzúlù. ayé ó yá mi lẹ́nu bí nǹkan mi gbogbo àyà ló ní sábàbù nùzúlù. àfa ẹ̀gbọ́n àfa yìí dáadáa mi rò bí ó sọ bẹ́ẹ̀ o àfa díẹ̀ ni ò lè sọ pé gbogbo àyà ni. àfa náà máa kó àwọn sọ bẹ́ẹ̀. sọ bẹ́ẹ̀. ẹ má dìfẹ́ǹdì wọn bí báyìí ibi táwọn gan náà máa kó àwọn sọ wọ́n tún bá mi jiyàn pé gbogbo ẹ̀ ló ní. wọn sọ bẹ́ẹ̀ mi ò gbọ́ tó sọ bẹ́ẹ̀ o. ẹ̀yin lẹ gbọ́ àfa sọ dáadáa. Ọbaṣọlá láàrin èmi àti yín sábàbù nùzúlù àyà yìí òun ló yẹ kí ẹ fi máa mọ̀ tó máa yà yìí. ẹ̀yin fún alára yín ẹ gbé sábàbù nùzúlù ẹ jáde lọ́dọ̀ tí wọ́n bí àwọn wà sábàbù ẹ ṣe gbé àyà yìí wá fún wa tafsiru ẹ bá wa kọ sábàbù nùzúlù ẹ yatahaddath ala ahli Quraysh fi shiddatil kufur àwòlá. kí ló kàn nípa ahli Quraysh. ìjẹ́ kèfèrí wọn pé tó bá tẹ̀ wá gbé wá ní èdè wọn.
Yóò mọ̀ wá ẹ gbé sábà lágbára nùzúlù o. wa máa tún fún yín máa kà Wọ́n ń fún yín. sọ̀rọ̀ language ẹ̀ ń sọ kèfèrí. Wọ́n ń sọ̀rọ̀ language èdè ẹ̀ ń sọ kèfèrí. language tó dẹ̀ ń sọ ń bẹ̀ yẹn mo tún fún yín lọ́nà méjì o lárúbáwá fúsíháwà àjẹmí wà o mo sọ fún yín pé àjẹmí ó wà nù mẹ́kà kódà gbogbo ilẹ̀ lárúbáwá lọ́la jẹ̀mí tẹ bá gbọ́ fúsíhá ńgbà míì tẹ bá dé mẹ́kà ẹ lè má gbédè wọn láyé torí tẹ bá gbọ́ àjẹmí yẹn ní tí mo ń sọ fún yín nìyẹn. Màá wá jà mí káàkiri. Màá wá fún ṣe á káàkiri. n tó mọ ní n tí mo ń sọ nìyẹn n tó dẹ̀ wà nìyẹn fúsíhá wà àjẹmí wà. Ó ti clear báyìí. ṣé owó lè ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín. All right. So now, Quran verse tá a gbé wá yìí is just a recitation ni. Kò ní sábàbù nùzù. Àwọn àfáàyè ò rí rí. Olóyè kan máa pariwo azabu nùzù. Torí pé wọ́n rí rí. Tẹ́ ẹ bá ní ẹ̀yin ẹ gbé wá. Ẹ bá mi tẹ̀ ṣé bẹ́ẹ̀ yìí tẹ́lẹ̀ yìí wá. Tẹ́ ẹ bá ní ẹ̀yin ẹ gbé wá. So yẹ kí mi wá kà báyìí. Mo ń bọ̀ ẹ jẹ́ bá yín gbé wá mo ń bọ̀. Ẹ lọ ẹ gbé wá. Ẹ gbé wá. So now, ẹ máa gbọ́ kan tí verse yẹn sọ, this is 198 according to tefsiri nínú àwọn tefsiri wọn tó pọ̀. Ó ní if we ṣe o máa ní ti máa kà á tá a bá wà ń bẹ̀ ó yẹ ẹja gbó sókè. And if we had sent it down, tó bá yẹ ká bá sọ kalẹ̀, that is the Quran, Quran yìí, upon some of the non-Arabs, all Ajamin. Àwọn pé kó jẹ́ àwọn tí ò kí ń ṣe elédè Lárúbáwá. This is the plural of Ajamin. Wọ́n wá ní pé èyí ni nǹkan tí wọ́n mean by Ajami lọ́nà tó pọ̀. Which refers to someone who is not eloquent and does not speak Arabic properly. Wọ́n ní èyí jẹ́ nǹkan tó jẹ́ pé kò èdè ò dá lẹ́nu ẹ̀, kò tó wá sọ èdè Lárúbáwá, kò lè sọ dáadáa. Even if he is Arab by lineage. Wọ́n wá ti ní kó jẹ́ pé ìran bóyá ó bá ìran Àràbù ní kó tó bá wọn tán ṣùgbọ́n kò lè sọ èdè Lárúbáwá dáadáa. As for Ajami, it means someone attributed to the non-Arab Ajami. Wọ́n wá ní Àjàmí tí Kùránì tí wọ́n fi sínú bírákẹ́tì non-Arab yẹ ń pé ó ń túmọ̀ sí ẹni tí ò tiẹ̀ kí ń ṣe ẹ̀yà Lárúbáwá rárá. Even if he is fluent and eloquent. Kó wáyé pé ó wá kó èdè Lárúbáwá yẹ ó kọ́ ó mọ̀ ó wá tún lè sọ dáadáa. Next verse. The meaning, okay. Okay. Next one. Bẹ́ẹ̀ni. Okay, and he recited it to them. Ó wá ń kà á fún wọn. That is in a language other than Arabic. Ó wá ń kà á fún wọn ní èdè tó jẹ́ pé ó yàtọ̀ sí èdè Lárúbáwá. They would not have believed in it. Àwọn Lárúbáwá tẹ̀ ń wò yẹ wọn ò ní gbà wọn Islam wò lè tàn gbé káàkiri yìí wọn ni wọn máa trash Islam dànù ní pé níbo. Instead, they would have said, nǹkan tí Lárúbáwá tí wọn máa sọ ni wípé we do not understand what you're saying. Allah tẹ̀ ń tú sọ Ọlọ́run tẹ̀ ń tú sí Allah yìí yamayama ni gbogbo nǹkan tẹ̀ ń sọ Muhammadu Akẹ́yìndé gbẹ̀gbọ́n lọ́dẹ̀nàdẹ́ tí gbogbo yín sọ yẹ wọn kò yé àwọn. This is similar to Allah's statement. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó ṣe pẹ́kí pẹ̀lú ọ̀rọ̀ Allah kan. And if we had made it a non-Arabic Quran. Tó bá yẹ pé a bá ṣe Kùránì yìí ní èdè tí ò kí a bá sọ Kùránì yìí kalẹ̀ ní èdè tí ò kí ń ṣe èdè Lárúbáwá ni. They would have said, àwọn Lárúbáwá tẹ̀ ń wò yẹ wọ́n máa sọ wípé why have its verses not been explained in detail? Àwọn àyà tí ọ̀rọ̀ Kùránì yìí kò láwọn àlàyé kò nífọ̀sí wẹ́wẹ́ kò yé àwọn ní ẹ̀kúnrẹ́rẹ́ kì í ṣe ọ̀rọ̀ tó wá lẹ́kúnrẹ́rẹ́. It has also been said that the meaning is, wọ́n ló túmọ̀ sí wípé even if we had sent it down to a man who was not an Arab. Wọ́n ní pé àáfà àwọn tó ń sọ tẹ̀síìrì sọ pé tó bá yẹ pé a bá lọ sọ Kùránì yìí kalẹ̀ fún arákùnrin kan tó wá jẹ́ pé kì í ṣe ọmọ Lárúbáwá.
orúkọ ẹ ti block ibẹ̀ yẹn. They still would not have believed in it. Ó ní láíláí àwọn lárúbáwá tẹ̀ ń wò yẹ wọn ò ní gbà. Mi ò rí yòókù o. So wọ́n wá gbé Kùránì wá ní èdè lárúbáwá, àwọn ọmọ Yorùbá wá ń gbà láti wọ́n fi ń kọ́ àwọn ọmọ Yorùbá lẹ́rú. Àwọn ọmọ Yorùbá ẹ jí. Náà ṣe ti láǹdì tẹ kà tán nísìnyí. Wọ́n ṣe ń kà lọ. Ok. Àwọn ọmọ Yorùbá ẹ jí, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú Islam. Ẹ continue àwọn Adeleke. Okay. So they still will not have believed in it. Adeleke. Àwọn lárúbáwá yóò ní gbà rárá. Out of pride and reluctance to follow him. Wọ́n máa ṣègbéraga ń pé báwo ni Allah ṣe máa jẹ́ pé àrẹ tí ò sára lárúbáwá ni wọ́n gbé dìde fáwọn wọ́n máa ṣe ìgbéraga. Wọ́n dẹ̀ máa ṣe kí ni? Wọ́n máa kọ̀ǹkan yẹ, wọ́n máa tì dànù. Nípa àwọn olè tẹ̀lé. Kò kí ń ṣe tàwọn, kì í ṣèjìṣẹ́ àwọn, kò so èdè àwọn. So náà Shesiland. Ìbéèrè tí mi fẹ́ bi yín léèrè ni pé níwọ̀n bá tó béèrè ẹ mọ̀ pé ilẹ̀ kankan ẹ yẹ kí ẹ dẹ̀ sí ìfẹ́ kà náà ẹ má bínú. Ẹ ká tí yín ni. No, kì í ṣe pé bóyá mo fẹ́ ka ti nínú nǹkan tẹ tú fúnra yín náà lẹ́yìn yẹ kẹ́yìn náà ti wá wòye sí tọ́lọ̀ ń sọ mbẹ́. Tí Allah sọ mbẹ́ ẹ má bínú tí Allah sọ mbẹ́ ṣé ń gbọ́ mi. Nígbà tí wọ́n ń kà á bọ̀ wọ́n ṣàlàyé wípé kódà kó jẹ́ ọmọ ìran Lárúbáwá ẹ mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ pé ìran Lárúbáwá àwọn kan wà tó yẹ kí wọ́n jẹ́ ìran Lárúbáwá tí wọ́n sọ èdè Lárúbáwá fúsà àsìn tó jẹ́ properly gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kà sókè ẹ mọ̀ pé ẹ ń indicate àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé ó ń specialize àwọn kẹ́límọ̀ kan àwọn gbólóhùn kan tó ń túmọ̀ sí bóyá àwọn tí wọ́n ń sọ properly tí wọ́n ń sọ dáadáa. Ẹ má jẹ́ kí eléyìí tó máa dá yín padà wá sẹ́yìn. So ọ̀rọ̀ tó ti clear tẹ́lẹ̀ ni ẹ má jẹ́ ká fàyè tó máa dá yín padà ọ̀rọ̀ yẹn yóò ti yanjú so ká bọ́ sí next step ni. So ọ̀rọ̀ yẹn ti yanjú so kẹ́nìkan kan má tún máa dá yín padà wá sẹ́yìn. Jọ mo fẹ́ gbé sábàbù nùzúlù yẹn bá mi rí gbé wá ṣọ́ọ̀lì bá mi lọ kí n sọ bí tó máa ti rí fún wọn. Kẹ́ gbé sábàbù nùzúlù yẹn jáde kí ọba lè yé wọn. Ṣọ́ọ̀lì bá mi lọ mọ́kútàbà ti Islamiyya kọ́ wá kọ́ àyà yẹn síbẹ̀. So ẹ lè sẹ́ndẹ̀ sí nọ́mbà WhatsApp ẹ ti wọ followers tó pọ̀ náà kí ló ṣẹlẹ̀. mi rí mo fẹ́ gbé wá sí screen mi rí gbé wá. Ẹ bóyá kẹ ẹ sẹ́ndẹ̀ sí nọ́mbà WhatsApp tó wà lórí page ms bàbá ẹ sẹ́ndẹ̀ síbẹ̀. So ìbéèrè tá fẹ́ bí apá léèrè báyìí. No ẹ sẹ́ndì rẹ̀ síbẹ̀ ni so ẹ sẹ́ndì ẹ̀ síbẹ̀ so wọ́n gbé wá síbẹ̀. Ẹ sẹ́ndẹ̀ sí nọ́mbà WhatsApp yẹn. Àyà yẹn máa ní sábàbù nùsùlù ẹ̀ ní bámbì. So kẹjẹ ká yára. So ẹ rí i pé mẹ́sẹ̀gì tí Allah pass nínú ọ̀rọ̀ yìí ó clear. So ó nídìí tí ẹ̀dẹ̀ má gbàgbé Quran 14 verse 4 ó ní ìdí tí Quran gbọ́dọ̀ fi wá ní Lárúbáwá nítorí pé Allah gan mọ̀ fáwọn Lárúbáwá akúrí ni wọ́n ní gba nǹkan tó bá fi lè jẹ́ lédè mi kò ní gbàgbọ́. So kò sí reason fáwọn ọmọ ilẹ̀ Yorùbá